Africa Content TV. Akí Ọlọ́run tó ní àná tó ní òní, ìní àná lòní ó mọ̀ kò tán kókó má ní ọ̀la. Kúrò ìdènà àrùn àbá fi yá. Àwa lè máa bú ìjọba àná nígbà rẹ̀ sí bẹ̀rẹ̀ sí ní wọ́n, tí sìmẹ́ǹtì wọ́n, tẹ́pọ̀ wọ́n, tí dọ́là wọ́n, èpè lẹ́bi lé Buhari kú mbẹ̀. Ẹnìkan ò borí àga ìjọba Nàìjíríà rí bó bá bá àtẹ́wọ́ wọbẹ̀ áyàká sí kú mbẹ̀ ni. Yar'Adua nìkan lọ́lọ́run wò láṣìírí díẹ̀. Kí ló sì fa ọwọ́ pẹ́pọ̀ pẹ́ mbẹ̀ kí tó bá ti pẹ́ jù kò ní ní ìmọ̀lọ́dọ̀ èèyàn ọmọ Nàìjíríà. Ẹ wá ń sọ níjó ní ìgbà tí bàbá wa tán wà ń bẹ̀ yìí débẹ̀. Ẹ sọ pé àṣeyàn gidi Buhari ẹ wá pósí fọ́tò Buhari padà. Lẹ́ni ẹkú ń dò ní ẹ sọ pé láyé ìjọba àná nǹkan ò rí báyìí. Láyé ìjọba àná epo wọn. Àṣẹ láyé ìjọba àná ń gbádùn. Àṣẹ láyé ìjọba àná ń lógbà. Àṣẹ láyé ìjọba àná àṣàyè tiẹ̀ dẹrùn. Àṣàwà náà rò pé lé ní àṣẹ ò tiẹ̀ lé. Àṣẹ nígbà wọn ń ṣẹ́ dọ́là níye báyìí. Nígbà wọn ń repo níye báyìí. Nígbà wọn rà rẹ̀ sí iye báyìí. Nígbà wọn rà sìmẹ́ǹtì iye báyìí. Ìjọba náà ẹ wá fẹ́ náà kàn bí àtòní ó dáa ayélẹ ti lè ṣe yẹn mọ́ o. Ta ni ó sọ fọlọ́run wípé nígbà ìjọba ọlọ́run àná láyé lùtù tọ́lọ́run kan sọ àkọlọ́run gbà náà mọ́ ọlọ́run ṣe láyé rà ó dùn wá bọ́lọ́run gbà yóò sí ń bẹ̀ mọ́ ìjọba àtàná ń tò ní ìjọba tò ní tọ́lá. Èmi ni mo dálẹ̀, èmi ni mo dá yín sórílẹ̀, bẹ́ẹ̀ ti rí apá tó lórí ilẹ̀, ilẹ̀ ó padà ga jù yín lọ torí ẹ̀dẹ̀ ní ilẹ̀, ẹ̀dì ẹran ilẹ̀, ẹ̀dì oúnjẹ ilẹ̀, ẹ̀dì òkú ilẹ̀, ẹ̀dẹ̀ ni tí wọ́n kọ̀ sílẹ̀, wọ́n kọjá lára sàárẹ̀ yín wọ́n fi yín lẹ̀ bó bá yá, èyí fi sàárẹ̀ àwọn òbí yín lẹ̀ lẹ́yìn tí ń sáyé kí ọmọ òfin sàárẹ̀ tí ń lẹ̀ lẹ́yìn lọ́kàn. Àwa kí ọba tí ò ní ní sáré ẹnìkan òkú tó fi débẹ̀ òní kú fẹ́rẹ̀ mí tí èdè bẹ̀ olóbẹ̀rẹ̀ ọlọ́run oní sọlọ́run lọ oní sọlọ́run kalẹ̀ olólàná olólèní oní yọ̀lọ̀lá oní àṣírí ẹ̀pọ̀ jù olọba tó hàn jù ọba alágbára pápára kiri kò ká ọba tó ń bẹ nínú ọlá ńlá tí ń dá ọlá nínú ọlá àfi ọlá sọlá òbí ọlá alẹ̀ tó fi máa sọlá mi. Ọba ọ̀pá káyé kan, ọba òmùkẹ́tù kan, ọba òdẹ̀kan bìkan lẹ̀, ọba tí ń gbé kan gà lọ, títún lẹ̀ kan lẹ̀, ìfi ọ̀rọ̀ sẹ́nìkan lẹ́nu, ìgbà ọ̀rọ̀ lẹ́nu ẹnìkan. Nígbà tó fi ọgbọ́n ẹnìkan sí, ìgbà ẹlẹ́rìn ẹlòmíì bẹ̀rẹ̀, nígbà owó tẹ́lọ́wọ́ ẹ̀dá kan, nígbà ẹlẹ́nìkan bẹ̀rẹ̀ sí ní lọ́wọ́, nígbà ẹnìkan lọ́ba, lẹ́nìkan kúrò lórí ipò ọba, nígbà ẹnìkan bímọ lọ́mọ ẹnìkan kú. Lẹ́ni náà kò ní kù sí nìkan ẹlòmíyà máa níbi abá ayélé iṣẹ́ mi kan bọ̀ ní Ramadan yìí mo ní àwọn èèyàn níbi abọ́rọ̀ dé pàpẹ́ láyé ibi abọ́rọ̀ ayé wa dé àwọn èèyàn bá débi pé 100 nílò yóò wá fẹ́ lọ sí pàtí ńlá yóò àlọ́ bá ọ̀rẹ́ ẹ̀kan pé yá mi ní iPhone kiri kámẹ́rà ibi tá a lọ yìí wọ́n yìí gbọ́dọ̀ máa 100 yìí sórí tébù ń bẹ̀ nǹkan ó ṣẹlẹ̀ yá mi láìfò àwọn èèyàn máa yá yẹtí lòde wọ́n máa yá ẹ̀gbà ọrùn wọ́n máa yá àpò ọwọ́ wọ́n yá góòlù wọ́n yá kúpà ẹ̀yà ṣéènì irú ẹ̀ ní ó wáyá gbogbo nǹkan lòde wọ́n bá tún bá sọ̀rọ̀ lóde yóò bá tún lò fẹ́ bínú jà orí ẹ̀ burú sírú ẹ̀ ní máa ń jà lóde nígbà tó yẹ pé ọ̀tọ̀lẹ́ ni ó ní bàtà ọ̀tọ̀lẹ́ ni ó láàbù ọ̀tọ̀lẹ́ ni ó ní báàgì wọ́n bu àṣírí rẹ̀ wọ́n dé sẹ́kọ̀ọ́ yẹ kó ẹgbẹ́ rẹ̀ bá pọ̀ bí òfẹ́ kó ga bó bá ní tó o mọ̀ jẹ̀bẹ̀ lọ o mọ̀ ju kó o sunkún sórí lọ́rùn lọ o mọ̀ ju kó o sàṣàlá àdùnmá nàbì lọ o mọ̀ ju kó o gbọ́dọ̀ ńlá fún ẹ lọ
ẹlòmíì ilẹ̀ ti ga ó ti ń lo gíga tọmọ mọ́ gbogbo tọ́lọ̀ ń ṣe yìí ó fi ṣe àmì fún gbogbo ẹni ó bá nílà aká ìpè wòye o kó rí pé mi lọ lọ́run kò sọ́ba kan tí ó tó mi o èmi ni mò ń ṣèjọba mò ń lo ìjọba mo ti dọ̀gá gbogbo àwọn ìjọba gbogbo ìjọba ayé tẹ́lẹ̀ ẹ máa lò democracy ni autocracy ni monarchy ni communism ni dictatorship ni kò séyìí tẹ́lẹ̀ ẹ lò ẹ máa bá ọlọ́run níwájú yìí ni àkí ọba tá a bá níbẹ̀ ọba tá a fi ilẹ̀ níbẹ̀ bí apá rẹ̀ fọ́nà pẹ́sàlá ẹ̀mí tó bí ẹ̀mí rẹ̀ lọ́wọ́ tí wọ́n kí ọlọ́run ní ìjì ń di ọlọ́run ọ̀gọ́gọ́ kí ìyẹn ti cast ó ti cast ní lọ́dún méjì sẹ́yìn tàwa mílíọ̀nù ṣe bá wí àyíká tí ọpọlọ dúró ọlọ́run sì dúró òye dára ẹjọ́ wẹ́rẹ́ ìgbẹ́mù ti dẹ́jọ́ mi dé ọba tó ń kíbọ̀ sí rẹ̀ lójúlé sílé ìyẹn kan listin kò máa sí bí tó ń sí kò dẹ́sẹ̀ dé tó gbọ́ àsọ̀rọ̀ ẹ̀ nídìí àìkú ló mú sọlá. ọba tí ò ní bùkátà. ọba tí ò ní bùkátà sáà bàbá kú ẹ fi kún sálárì mi ẹ bá mi wẹ́ẹ̀mí kejì torí kò ti dé kò kì í ṣẹ̀rù rẹ ó kọjá ẹni àwọn olùdìbò bí etí ayọ̀ ètò ìjọba tí ó wúlò lórí ayé ìtàlẹ̀dá tó lè sọ democracy ni autocracy ni republic ni monarchy ni communism ni dictatorship ni kò má sẹ́ni tó lè yẹ ẹni dáńtẹ́ nìkan kò lè dá láéláé máa fọ́ọ́rì kìyẹ tára yẹ gbọ́ ẹ̀rọ aláǹtakùn yẹn tarantula spider lèdè olóyìnbó ó lè gbáyé lọ́dún méjì láláì jẹ kò dẹ̀ ní ikú rárá èèrà mílíọ̀nù kan lọ́pọ̀ ọlọ́run ní ìṣẹ̀dá fún ẹ̀dá kọ̀ọ̀kan lágboolé ní ìlú ní orílẹ̀-èdè sí ẹ̀dá tọ́lọ́run dá multiply times 1 million ṣáàlù nǹka èèrà lórílẹ̀-èdè yìí tó bá bá ní kébò wá ìbò ọlọ́run yà sí mo ká mi sọ̀bẹ̀ fún ẹ mo yí dámọ̀lẹ̀ fún ẹ kò máa sọ́bà bí rẹ̀ àṣẹ̀dá aláṣọyé subhanallahi nígbà tí mo rí ọ̀gá tó rẹ lójú tó tún wá ń gbàwọ̀ ohunkóhun tó súnmọ́ ẹ̀gbẹ́ rẹ̀ ní kíákíá bọ́gà bá kú kò kírun ẹwọ́ sí àlàó àtọ́wọ́ bá dúró kẹ̀kẹ́ tí ẹ rí yẹn kò ní sórí ìṣẹ́jú kan wò títí tàbí kú èsì sí òlẹ́bí kúkú ju 14 days ẹ̀yẹ ostrich tí Yorùbá ń pèlè gbòǹgbò ọbẹ̀ yẹ ó lè sáré tẹ̀sí lọ akọ ostrich ó tún lè bú bí kìnìún títóbi fún ẹ̀ náà máa ń ṣe lójoojúmọ́ èmi náà tí mo fẹ́ ènìyàn máa gbé dá ìròrí ní sẹ́mi lówó sí aláwọ̀ sáàtì látara orin ọ́nìbì tó ṣe pé 30 million years back nẹ́ẹ̀tì ń sayé oyin tó ń ṣafárá àkọ́kọ́ ẹgbà bẹ́ẹ̀ aboyin ní akọrin sáré drums àwọn ní sẹ́wọ̀n lọ́tọ̀ gédéńgbé bóyin bá jáde nínú ilé ẹni òwúrọ̀ tó mórí wọgbó bó ti rí kójì tó kìlómítà sí òwú tó bá rí kó jẹ́ oyin aṣẹ́rì wọlé láì ní sọ̀nù lọ́ọ̀nà lùdà igbó ejò tó máa ń fàyàfà kò ṣẹ́jú rí ọlọ́run èyí tún lè kú ọ̀ní owó rí fa àṣírí láyéláyé ọ̀bọ̀n ọdún ni yóò lò bí ọ̀rẹ́ ni bá mo kẹ́kọ̀ọ́ sí rẹ̀ ọ̀gbà tó wáyé rẹ̀ sùdánàlì mi wà ní ìkírọ́ọ̀mì ọ̀yà kùtùlù ẹ̀dá tí ò dọ́lọ́run mọ̀ tẹ́tí o bá láyé mi wò ayẹyẹké tó bá pààrọ̀ pẹ̀lú ọ̀dọ̀fín inú ẹ̀rọ wàá rí pèsè mi rẹ̀ ọ̀fẹ́ ló bá dé atẹ́kùn tí òun gbà sọmọ bí tó ti wá nípo lọ́rọ̀ wà lára rẹ̀ sọ fún wa ipò kan lẹ̀mí wà lára rẹ̀ sọ fún wa èékánná ẹ̀ tó ń lù tó bá gé tán tó bá làdì èékánná wò pépó tara ní irun orí ẹ̀ tí òun gẹ̀ tó ń wú tuntun bọ́jú ẹ bá dalẹ̀ ó sì máa wú funfun omi ojú ẹ̀dá mi ọ̀wọ́ bá tọrọ kí ló wá mú yàn dé ibẹ̀ sọ káyé ó pọ́ tó bá mú kí n ta àwẹ̀ dúdú lójú bí
jẹ́ lásìkò tí ogun nǹkan wọ̀nyí ni wọ́n ń mí lọ́fẹ̀ẹ́ lófin. Àwọn kan ń fowó mi lọ́wọ́ báyìí. Ẹbí wọn ti sáré káàkiri pé owó tòní àwọn gbọ́dọ̀ wá pé. A ti kí fún èdè ó ní ètò jẹ́ ìwọ kan wá sí lóṣù mẹ́fà orí ètò tó. Olúwa mo ní lọ́fẹ̀ẹ́ lóòfò oṣù ọlọ́lá torí mo láwọ̀ jinlẹ̀ ló jẹ́ ń dúpẹ́. Ṣèbẹ́ mi mẹ́sàn-án ní ìrìn mo ń ta kébé wọ́n gẹ̀lò mìíràn lẹ́ẹ̀sẹ̀ wọ́n tún gé lápá. Ṣé ibi tí wọ́n ti ń bọ̀ làwọn kan ń lọ favourite ẹnìkan èèwọ̀ ẹnìkan ní ohun tí wọ́n ní òun lò tó kó lọ sígbó ṣèbó lẹ́nìkan lọ sà tó kó wọlé wá. Ọjọ́ ẹ̀rí rẹ tí wọ́n ń dunú sí igbó ẹlẹ́yàjọ́ tẹ̀lé mìíràn ń banújẹ́ tí ń dáwọ́ sẹ́ẹ̀rẹ́ ọ̀wà máa kan sáré ọ̀pọ̀ oníṣẹ́ àbàràbàrà òkú mi lójú pé tí tóbi fún ọlọ́run lẹ́ẹ̀mejì. Ayọ̀wò ọ̀gá lánàá ọ̀gá lónìí ọ̀gá lọ́la ní Muhammad. Ẹ̀wọ̀n àdébí kẹ̀ẹ́sọ́ ti di dànù.